ọmọ ọ̀dọ̀ àgbà o, ọmọ ọ̀dọ̀ àgbà o, ọmọ ọ̀dọ̀ àgbà o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ̀ Ọlọ́run Ọba, gbólọ̀ àpọ́nlé, gbólọ̀ tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí káàkiri gbogbo àgbáláyé. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yì mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkẹ́ Olúwa, ọlá Olúwa, ògo Olúwa kó máa bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ó ní mo tún dé. Wọ́n ní èmi ní ò máa wá ẹ̀yin lẹ́wọ̀n máa gbọ́ mi, títà fi ń gbọ́ mi tí náà ò ní di. A sì kú ijọ́ mẹ́ta, a kú ijọ́ mẹ́ta, a kú ọ̀sẹ̀ tọ́tọ́. Aburú ayé ò ní ṣẹlẹ̀ sí wa, ọ̀tá ò ní rí wa gbéṣe, a ò rí tiwa ṣe nínú ayé. Ẹ̀yin ènìyàn mi, kí ni mo fẹ́ bá yín, kí ni mo bá yín mú wá ní òní? Mo bá yín mú iṣẹ́ tá à ń pè ní àfọ̀ṣẹ, iṣẹ́ àfọ̀ṣẹ. Iṣẹ́ àfọ̀ṣẹ yìí ó kọ̀nfàmù púpọ̀, ó dájú gidi gan, ó dájú gidi gan. Ọlọ́run fi àlùbáríkà sí. Iṣẹ́ àfọ̀ṣẹ yìí, ọ̀nà wo ni a máa ń gbà lo iṣẹ́ àfọ̀ṣẹ yìí? A máa ń lo iṣẹ́ àfọ̀ṣẹ yìí yálà èèyàn kan ṣẹ̀ wá, a fẹ́ gbé ṣépè, tàbí èèyàn kan ṣẹ̀ wá, àbí èèyàn kan jẹ wá lówó kò fẹ́ san mọ́, a fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ta fẹ́ fi pàṣẹ fún, ta fẹ́ fi kọ̀máǹdì ẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, tí ó mọ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀. Iṣẹ́ àfọ̀ṣẹ yìí, iṣẹ́ àfọ̀ṣẹ ńlá ni, kò kí ṣe kékeré. Iṣẹ́ àfọ̀ṣẹ ńlá ni, kì í bà tí ni. Èèyàn lè ṣe kí iṣẹ́ yìí kó mọ̀ rí iṣẹ́ láìtàlẹ́ ọba dání wáyé ń gbọ́. Àfọ̀ṣẹ tó dájú dáadáa ni. Yálà a ní ọ̀gá tó kálá, tó láwọn, tó jẹ wá lówó tí ò fẹ́ san mọ́, tá a bá fi àfọ̀ṣẹ yìí tá a fi sí ẹnu, tá a bá ní báyìí tá a pè lórí fóònù wa pé lágbájá owó tẹ jẹ yín mo fẹ́ kẹ́ bá mi san lónìí. Èmi mọ̀ ọ̀rọ̀ àgbà sọ fún yín pé yóò san owó náà tested and confirmed ni. Iṣẹ́ tó dájú dáadáa ni. Ẹ̀yin tí ẹ bá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ YouTube channel mi ọmọ yín yìí, ẹ máa bá mi subscribe, ẹ máa tẹ like, ẹ sì máa share rẹ̀. Iṣẹ́ àjẹfún yín eléyìí ò lè máa mú inú dùn, nítorí ọ́nà dídùn ní mú orí yá, inú dídùn náà ní mú kíni ní mú orí yá. Ẹ máa like, ẹ sì máa subscribe, ẹ máa share rẹ̀. Tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run Ọba, iṣẹ́ tí n bá filẹ̀ yóò máa jẹ́ fún yín, ẹgbà bẹ́ẹ̀ ẹ test mi wò. Bó ni ìfẹ́ kí a fa iṣẹ́ náà lọ́gùn, ìfẹ́ ká fa lọ́gùn, ká kédètè múlẹ̀lẹ̀. Ẹ bá mi mú kálámù pẹ̀lú tákàndá yín, ẹ bá mi mú kalẹ̀. Ẹ bá mi wá awọ orí mọ̀nàmọ́ná, awọ orí mọ̀nàmọ́ná. Ẹ bá mi wá ewé kẹ̀yìn sórùn, ewé kẹ̀yìn sórùn. Ẹ bá mi wá èsúrú, èsúrú. Ẹ bá mi wá iṣu bàrà, iṣu bàrà. Ẹ bá mi wá kúlùsọ méje. Ẹ gún pọ̀, ẹ kó sínú ẹ̀gbọ̀n òwú. Òwú akẹsẹ̀ ni kẹjẹ ká kó sí, ẹ jẹ́ ká dì ní ìkó bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká rẹ sínú ẹ̀jẹ̀ àkùkọ adìẹ fún ọjọ́ méje. Lẹ́yìn ọjọ́ méje ẹ jẹ́ ká sa síbòdì, ẹ jẹ́ ká sa kó gbẹ. A máa di sáyẹ kékèké ni, kò sí páàdì tí ó tèmi jàràjàrà o, kékèké ni. Iṣẹ́ yìí a máa fi sẹ́nu ni pẹ̀lú gbóná yìí. Ìyá kí wọ́n fi iṣẹ́ ìkàlẹ̀ tán, ṣùgbọ́n màá fi kalẹ̀ tán ṣá, ẹ jẹ́ fi kalẹ̀ tán. Ṣùgbọ́n tí mo fẹ́ ni pé ẹ like, ẹ comment, ẹ sì bá mi share rẹ̀. Tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run Ọba, iṣẹ́ yà jẹ́ fún yín, màá fi kalẹ̀ tán. Kí ni bóńgbóló rẹ ṣe lọ? A máa ju iṣẹ́ ìṣẹ̀nà, a máa ní wípé mọ̀nàmọ́ná kì í wojú ẹni tí ó pa, kẹ̀yìn sọ̀rùn kì í wojú Elédùmarè. Súrúsúrú láṣọ èsúrú, bàràbàrà láṣọ bàrà. Ebè tí kúlù sọ bá pọ̀ láàárọ̀, alẹ́ ní túká. Gbọ́dọ̀ táwí ní láti fi lò fún ìta bá fẹ́ lò fún. Èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà. Ìṣẹ̀ṣe àgbèwá ewé a máa jẹ́ wa lágbára Ọlọ́run Ọba. Kó má jù báyìí lọ, yòókù díjọ́ mi, ọjọ́ rẹ̀ kó dà wá.